gbogbo wa la mọ ìtàn Àfọ̀njá. Àfọ̀njá jagunjagun ni. Òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò tí ọba ó lè rán níṣẹ́ tó dẹ̀ tẹ̀dó sílùú Ìlọrin yẹn. Ṣùgbọ́n nítorí pé Àfọ̀njá dalẹ̀ ọba Awólẹ̀, ó yẹ kó máa mú ìṣàkọ́lẹ̀ padà lọ sí Ọ̀yọ́ fún ọba Awólẹ̀, lẹ́yìn tí ọba Awólẹ̀ kò wá gbọ́ nǹkan kan mọ́ látọ̀dọ̀ ẹ̀. Wọ́n sì gbé oníṣẹ́ dìde. Àfọ̀njá wá rán iṣẹ́ akọ́padà sí ọba Awólẹ̀. Ó dẹ̀ mọ̀ pé ọba Awólẹ̀ kì í ṣe ọba kan yẹgẹrẹ téèyàn kàn lè pè ní ọba kan lásán. Alágbára ni, jagunjagun ni. Torí pé gbogbo wa la mọ̀ wípé Ṣàngó jọba nílùú ìlú Ọ̀yọ́. Ó dẹ̀ gbé agbára sílẹ̀ fún gbogbo àwọn ọmọ tó bí. Jagunjagun ni Ṣàngó náà. Àṣà lè ní kó bá máa lọ forí adé jagun. Òun ló ṣe ní ológun tiẹ̀. Èyí ni Àfọ̀njá ló wá torí ẹ̀ ló pe Álìmì láti Kánò àbí Sókótó, láti Sókótó. Bí Álìmì dẹ̀ ṣe wá bá ló fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Álìmì wípé kó kó àwọn ọmọ ogun wá, kó ránṣẹ́ sáwọn ọmọ ogun ẹ̀ kán wá tì wọ́n lẹ́yìn káwọn ṣígun lọ bá Awólẹ̀. Torí pé Àfọ̀njá fẹ́ dá dúró láàyè tiẹ̀, kò fẹ́ sí lábẹ́ ẹnì kankan mọ́, kò fẹ́ máa gbé ṣàkọ́lẹ̀ lọ síbi kankan mọ́. Ó dẹ̀ dalẹ̀ ni, nítorí wípé ìka tó bá fúnyàn ló jẹjẹ, èèyàn kì í gé jẹ. Ìdí nìyí tí Álìmì ṣe tọwọ́ Àfọ̀njá bọnú ṣọlọ̀, tó ṣe àwọn oríṣiríṣi àpàpàdodo kí ló ṣe porúkọ ẹ̀, arúmọjẹ májẹ̀mú pẹ̀lú Àfọ̀njá. Ṣùgbọ́n nítorí pé Àfọ̀njá ò ríbi tó máa yẹ̀ sí mọ́, nítorí wípé ó mọ̀ pé òun ti dalẹ̀ already, ó dẹ̀ di dandan kí ilẹ̀ mú un. Ṣùgbọ́n kí ilẹ̀ má bàa mú un, òun gbọ́dọ̀ ṣígun láti gbara òun sílẹ̀. Ó gbà fún Álìmì, torí pé Álìmì gbé ní condition wípé àfi tó bá gbà wípé táwọn bá jagun yẹn, táwọn bá ṣẹ́gun yẹn o, ọmọ òun ló máa jẹ ọba nílùú Ìlọrin. L'Àfọ̀njá bá gbà fún. Ẹ máa worú nǹkan bẹ́ẹ̀ yẹn, kéèyàn torí àsáró kó gbé ọjọ́ ìbí ẹ̀ tà. Kéèyàn torí àsáró kó gbé ọjọ́ ìbí ẹ̀ tà. Ibi tó ti kó sí ọwọ́ Álìmì nìyẹn. Irú ẹ̀ náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn tá à ń sọ fẹ́yìn bàbá wa wípé ẹ jí gìrì, ẹ dìde, ẹ fọwọ́ tì wá lẹ́yìn, ẹ jẹ́ ká ja ìjàngbara yìí, ká gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ àwọn darandaran wọ̀nyí, àwọn apanijayé Boko Haram tí wọ́n kó wọ̀lú, tí wọ́n ń sọ pé adaran ni wọ́n ń ṣe adaran o. Àjẹ́ndà wọn tí wọ́n ń bá bọ̀ ní wípé wọ́n fẹ́ fulanize gbogbo ilẹ̀ wa, wọ́n dẹ̀ fẹ́ islamize gbogbo ilẹ̀ wa. Ẹni tí ò bá gbà wọ́n máa pa dànù, àwọn tí wọ́n bá dẹ̀ bá lábúlé wọ́n máa fi tipá lé wọn dànù, èyí tí ò bá lọ wọ́n á pa, wọ́n á gba ilẹ̀ wa. Wọ́n fẹ́ sọ di pé ọjọ́ iwájú sẹ́ nínú ìtàn a ò ní rántí tó ń jẹ́ Yorùbá mọ́, ṣùgbọ́n irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ láéláé. Àrédòdì káwa má rí, ó dòdì. Àwa ò gbọ́dọ̀ rírú ẹ̀, torí pé ogun ò kó wa rí. Ogun ò kó wa rí. Gbogbo ẹ̀yin jagunjagun Ìbàdàn, gbogbo ẹ̀yin jagunjagun Ọ̀yọ́, gbogbo ẹ̀yin jagunjagun Ògùn, gbogbo ẹ̀yin jagunjagun tí ẹ wà káàkiri ní Oǹdó, tẹ́ ẹ wà ní gbogbo àwọn Èkìtì, gbogbo ẹ̀yin jagunjagun tẹ́ wà ní Ọ̀ṣun, kí lẹ̀ ń wò? Ẹ dìde, ẹ dìde, àsìkò ti tó. Àsìkò ti tó. Ẹ má jẹ́ adúró de nǹkan kan mọ́, kí kálukú bẹ̀rẹ̀ sí ní dira, ká gbara wa sílẹ̀ lọ́wọ́ àwọn ará bí. Bí mo ti ń bá ọ̀rọ̀ mi lọ, Àfọ̀njá yìí ó gbà, ó torí àsáró gbọ́jọ́ bí ẹ̀ta fún Álìmì. Bí wọ́n ti ṣígun nìyẹn. Ogun yìí ni ó wá di wípé Awólẹ̀ wá wò wípé kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbọ́ wípé òun odindi ọba tóun fi èèyàn jẹ oyè báyìí, tóun sì tún tú ilẹ̀ fún, tóun sọ pé kó wá ohun tó máa jẹ lọ, ṣùgbọ́n kó máa mú ìṣàkọ́lẹ̀ padà wá, tó wá tún wá gbógun ti hun. Ìbínú yìí ló fi gégùn sórígun mẹ́rẹ̀ẹ̀rin. Ó sì ta ọfà sórígun mẹ́rẹ̀ẹ̀rin. Ṣùgbọ́n a mọ̀ wípé lágbára Ọlọ́run, láṣẹ Èdùmàrè,
gbogbo ègún yìí ó ti dópin àsìkò yìí ló dópin torí pé ẹ̀rà tá wà yìí ó ti yàtọ̀ sí tìgbà kan àwọn Fúlàní yìí wọ́n ń ṣeré wọ́n rò wípé bóyá àwọn ilé rí ṣe bíi tìgbà kan kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n á gbà lásìkò yìí nítorí náà Àfọ̀njá ó wá ń gbé ìgbé ẹrú nínú Ìlọrin Álìmí wá di ẹni tó ń yàn lé lọ́wọ́ ṣùgbọ́n gbà tó àsìkò ìgbà kan ibi tẹ́ ti máa mọ̀ ní wípé oníwà ò ní fìwà ẹlẹ́ àwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ sí máa rẹ́pù àwọn obìnrin nígboro Ìlọrin wọ́n ń gbé wọn léwúrẹ́ wọ́n ń gbé wọn ládìẹ wọ́n ń ṣe oríṣiríṣi Àfọ̀njá wá dìde ó wá pé Álìmí pé kí ló dé wáyì tí àwọn ọmọ ẹ̀ ṣe máa ṣe nǹkan báyìí òun ló di wàhálà ìdí tí wọ́n ṣe torí ẹ̀ nìyẹn tí wọ́n wá yan Alámí láàrin àwọn ọmọ tó ń wà lẹ́yìn Àfọ̀njá pé kán wádìí agbára ẹ̀ ìdí agbára Àfọ̀njá tí wọ́n rí mú tó jẹ́ aṣọ ogun ẹ̀ òun náà ni wọ́n padà wá fi dojú ìjà kọ àárín ọjà ni wọ́n pa Àfọ̀njá sí ìyẹn lọ bẹ́ẹ̀ Ibrahim Taiwo wọ́n bẹ́ orí ẹ̀ lọ́sàn gangan ni ní Kaduna àwọn Fúlàní yìí náà ni wọ́n pàdánù nínú àwọn tó jẹ́ jagunjagun ní inú àmì ta ní orílẹ̀-èdè wa tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá wọ́n pàdánù ní fọ́nà fọ́jú ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n wá rí pé Awólọ́wọ̀ gbọ́n wípé Awólọ́wọ̀ gbọ́n wọ́n mọ̀ wípé ó mọ bí wọ́n ṣe ń ṣètò ìlú láti gba àwọn èèyàn ẹ̀ sílẹ̀ torí wípé kó tó di wípé àwọn òyìnbó akónilẹ́rú dé kí wọ́n tó dà wá pọ̀ mọ́ àwọn ẹranko wọ̀nyí ni àwa ti ń ṣe ìjọba ara wa ní Western Region ti wà owó àgbẹ̀ owó kòkó òun ni Awólọ́wọ̀ ló fi kọ́ Cocoa House òun ló fi kọ́ Liberty Stadium òun ló fi kọ́ Apapa Wharf tó wà lẹ́kọ̀ọ́ Tinker Island owó àgbẹ̀ ni wọ́n fi kọ́ Muritala Muhammed Airport tẹ́ ń wò yẹn owó àgbẹ̀ ni wọ́n fi kọ́ rédíò àkọ́kọ́ àti tẹlifíṣọ̀n àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ láfíríkà owó àgbẹ̀ ni wọ́n fi kọ́ owó kòkó ni ìgbà yẹn a dẹ̀ ń sin màálù tiwa à ń ṣe àgbẹ̀ lórílẹ̀‐èdè wa gbogbo ohun ọrọ̀ ajé wa ó ń lọ déédéé even gan Western Region ó ń yá ìjọba àpapọ̀ lówó lásìkò tá à ń sọ yìí ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ ló ṣe òun ló dálẹ̀ nílẹ̀ Western Region tí àwọn other regions tí kankan ò rí ṣe nígbà tó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ kàó ń gan níwọ̀nyí wọn kì í kàwé àwọn òun kàwé tiwọn torí pé bí wọ́n ṣe dé tí wọ́n dé sókè ọya wọ́n overrun gbogbo àwọn tó jẹ́ Haúsá original lókè ọya ni the same agenda náà ni wọ́n ń gbé bọ̀ lọ́dọ̀ tiwa yìí ẹ wá jẹ́ ká wò ó ẹ̀yin ọba wa ẹ̀yin àgbààgbà wa ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ ká wò ó níran ẹ má jẹ́ àwò wọn níran o torí náà wọ́n wá rí wípé Awólọ́wọ̀ lọ́gbọ́n láti kó àwọn èèyàn ẹ̀ láti kó wọn lọ sójú ọ̀nà tó tọ́ láti pé àti má kó wọn ṣìnà pé wọ́n dẹ̀ mọ̀ wípé ilẹ̀ Yorùbá lajú dáadáa wọ́n parọ́ mọ́ wọ́n ló fẹ́ gbàjọba nítorí wípé wọ́n ti mọ̀ wípé ihun tó ń jà fún ẹ̀tọ́ ni ṣùgbọ́n tí àwọn ọmọ èèyàn àwọn ọmọ Western Region tá jẹ́ ọmọ Yorùbá ọmọ ilẹ̀ Oòduà tá a bá tají wípé ó lè di wàhálà sáwọn lọ́rùn àti wípé àwọn ò ní rí àwọn nǹkan tí àwọn ń jí kó lórílẹ̀‐èdè wa àwọn ò ní rí jí kó mọ́ wọ́n parọ́ mọ́ bàbá yẹn Yorùbá náà ni wọ́n dẹ̀ sí gẹ́gẹ́ bí adájọ́ tó rán Awólọ́wọ̀ lẹ́wọ̀n nígbà tó wá di pé ogun Biafra tó wá bẹ̀rẹ̀ wọ́n ṣe wọn ò rí ṣe ogun tí wọ́n rò pé àwọn máa jà fún ìwọ̀nba oṣù mẹ́ta péré àwọn máa overrun àwọn East wọ́n wá rí pápá àwọn òka mọ́ wọ́n wá lọ yọ Awólọ́wọ̀ lẹ́wọ̀n wọ́n mọ̀ pé ó lọ́pọlọ ọpọlọ tó lè ibi tẹ́yìn bàbá wa ti máa mọ̀ nìyẹn wípé àwọn ará bí wọn ò mọ bọ́n ṣe ń ṣètò ìlú bíi tiwa wọn ò ní ọpọlọ tí a ní wọ́n mọ̀ pé Awólọ́wọ̀ ní ọpọlọ ẹ̀ náà ni wọ́n padà wá lò láti fi ṣẹ́gun Biafra ṣe rí bí wọ́n ti ń dẹ wá síra wa oró yẹn yìí wà náà Biafra kó tó di wípé àwọn bàbá wa Bánjí Akíntóyè gbogbo àtàwọn àgbààgbà wa ni wọ́n pa ọ̀nà ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ tí wọ́n bẹ̀ wọ́n wípé yẹn ti lọ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ọmọ ìyá ni wá ẹ jẹ́ àmọ́ bára wa ṣe papọ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ìjọba burúkú tó dé yìí wọ́n tún fẹ́ divide wa wọ́n fẹ́ lo divide and rule bí wọ́n ti ń lò fún wa ni. bọ́ọ̀yì Nnamdi Kanu dẹ̀ ń pariwo for the past 4 years ago
ló ti ń pariwo wípé you people should wake up, you people should wake up, these people will overrun you. Ó pariwo a ò dá lóhùn. Ṣùgbọ́n òkúta tí ọ̀mọ̀lé wa tá kọ̀ sílẹ̀ ní ọjọ́ sí òun ló padà wá di igun eléyìí o. Ó di pàtàkì igun lé báyìí. The rejected stone, cornerstone that people rejected long ago, Nnamdi Kanu, now he has now become a cornerstone of a cornerstone pillar of the house now, which everybody now see and now know that what Kanu is saying is true. Àṣẹ̀ṣẹ̀ wá gbà. Ṣùgbọ́n nísìnyí tọ́dẹ̀ tí wá tawájí ẹ̀yin bàbá wa, kí ló tún dé tẹ́fẹ́ jẹ́ ká wá sọra wa dọmọ ìyá Hausa. Ẹ jẹ́ ká dìde, ẹ fọwọ́ ti àwa ọmọ yín lẹ́yìn, kẹ́ jẹ́ ká jàjàngbara yìí. Ilẹ̀ Oòduà ti dúró, no going back. No going back. That contraction country, that zoo must fall. Nigeria must divide. Nigeria must divide. We must break that country. Yoruba nation has come to stay and no going back. Biafra nation has come to stay, no going back. Whoever stand as a stumbling block shall be destroyed in Jesus' name. Ẹnikẹ́ni tó bá dúró gẹ́gẹ́ bí òkúta ìdènà, ọ̀run á fọ́ tútú lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Torí pé Yoruba nation ti dé báyìí. The same these people, nígbà tó wá yàtọ̀ rí wípé tó di pé wọ́n ń ṣe àwọn ìjọba oríṣiríṣi, wọ́n ń ṣe oríṣiríṣi ìjọba, àwọn Ọlọ́run rí pé bí wọ́n ti ń ṣe ìkò tẹ́hùn lọ́rùn, ó dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀. Yorùbá wa náà lẹni tó tún padà lọ ṣàlàmí pé nǹkan báyìí l'Awólọ́wọ̀ sọ, nǹkan báyìí l'Awólọ́wọ̀ sọ. Ìdí nìyí táwọn Fúlàní tó ń ṣe tó pèrò pọ̀ pé tí bàbá yìí ò bá fẹ́ káwọn yẹ̀yẹ́ òun kó ṣe bí ọkùnrin. Wọ́n pa bàbá yìí dànù. Wọ́n pa bàbá yìí dànù. Ṣé tí wá rí pé gbogbo àwọn tó ń bá àwọn Haúsá Fúlàní yìí, gbogbo àwọn tó ń bá Fúlàní wọ̀nyí jẹ, gbogbo ẹni tó ń bá wọn mu, kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú wọn tó, wọn ò lè fọkàn tán yín, ó máa padà pa yín dànù ni. Wọ́n padà gbẹ̀mí bàbá yẹn. Ní 1987 wọ́n gbẹ̀mí bàbá yìí. Wọ́n gbẹ̀mí bàbá yìí dànù ní 1987. Ó tún wá ìyẹn tún lọ bẹ́ẹ̀. Abíọ́lá tó tún jọ jẹ́ wọléwọ̀de pẹ̀lú wọn tó jẹ́ ọ̀rẹ́ wọnú wọléwọ̀de tó ìwùn gan àìmọye kù ní Abíọ́lá finance ní Nàìjíríà yẹn. Àìmọye kù ló finance ní Nàìjíríà yẹn. Àwọn yìí náà ni wọ́n tún kó sí Babangida nú nígbà tó gbé àpótí ìbò. Babangida yìí náà ló ní kó gbé àpótí ìbò. Nígbà tó di wípé ó wọlé ìbò tán, kí ni tí wọ́n ṣe fún? Wọ́n yí lágbòdà sí náà ni. Orí ọ̀rọ̀ yìí, òun náà ni wọ́n pa Abíọ́lá yìí sí. Orí ọ̀rọ̀ yìí náà ni wọ́n pa ìyàwó ẹ̀ Kudirat Abíọ́lá sí. Ẹ wo oríṣiríṣi àwọn alágbára tó ti wá ṣubú nílẹ̀ Yorùbá. Ẹ wo oríṣiríṣi alágbára tó ti ṣubú nílẹ̀ Yorùbá. Ẹ wo orú Professor Pella, wọ́n dìdí lọ yìn lọ́rùn, wọ́n pààyàn dànù sínú ilé ẹ̀ níbi tó ń gbé ni. Ẹ wo Fúnṣọ́ Williams, wọ́n ṣá bàbá oníbàbá, wọ́n ṣá pa ni. Because wọ́n ti mọ̀ pé àwọn ẹni wọ̀nyí, wọ́n mọ àwọn dénúdénú, wọ́n dẹ̀ mọ irú ìwà táwọn ilé wù. Àwọn eléyìí dẹ̀ lè liberate àwọn èèyàn wọn. Ẹ wo Bọ́lá Ìgè, ẹ wo bọ́n ṣe pàdánù. Gbogbo àwọn pípù wọ̀nyí wọ́n ti wá rí wípé gbogbo àwọn tó bá jẹ́ bí àgbààgbà wa tí wọ́n lè kó wa bọ́ sójú ọ̀nà, táwọn bá fi wọ́n lẹ̀, àwọn máa gbẹ̀mí wọn ni. Wọ́n wá ń gbẹ̀mí wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Kò dẹ̀ sí àwọn èèyàn kan tó fura nínú ẹ̀yin tẹ́já gbàgbà wọ̀nyí. Ṣé mọ̀ pé wọ́n ní òye tó bá kára wò, ó bá padà kára ẹ̀dẹ̀. Ẹ má jẹ́ ká fi iná sórí òrùlé sùn. Ẹ má jẹ́ a fi iná sórí òrùlé sùn, ẹ̀yin bàbá wa, ẹ dìde. Ẹ̀yin ọba wa, ẹ má bínú gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ tẹ́lẹ̀ pé àwọn ọmọ wọ̀nyí sọ̀rọ̀ sí ìtara ló fà o, ìtara ló fà. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àforí adé bẹ̀yín, ẹ jọ̀ọ́ àforí àpèrè tẹ́wàá fi bẹ̀yín, ẹ jọ̀ọ́ àforí ilẹ̀ Odùduwà àtàjọ ń tẹ̀ a fi bẹ̀yín, ẹ dìde sí ọ̀rọ̀ yìí.
ẹ dìde, ẹ má bá wa, ẹ má bínú sí wa, torí pé a ò fẹ́ kí àwọn àrọ́mọdọ́mọ wa kó padà wá ṣẹrú àwọn ará bíi. Gbogbo àwọn ọmọdé yìí náà bí wọ̀nyí tẹ́ ní wọ́n wà lókè òkun, wọ́n wà lókèrè nǹkan ọ̀nà ń kàwé wọ̀nyí, tí wọ́n bá padà dé sí Nàìjíríà, wọn àwọn ará bíi yóò ní jẹ́ ó dókè, wọn ò ní jẹ́ ó dókè. Kò lè dàbí ìjọba àwa ara wa tó jẹ́ pé àjọ gbédè ara wa nígbà tá a bá ń ṣèjọba àwa ara wa fúnra wa, ta lọ́lọ́pàá tiwa, ta ní sójà tiwa, ta dẹ̀ ní àwọn ènìyàn wa níbi iṣẹ́ wa. Ìṣòro ni kí èmi tí mo jẹ́ Yorùbá kí wá lọ sí ibi iṣẹ́ kan kó wá jẹ́ pé mo fẹ́ gbaṣẹ́ ń bẹ̀, kó ṣẹ̀ṣẹ̀ máa ní ó di dandan kó jẹ́ pé ọmọ Haúsá àbí ọmọ Fúlàní ló máa jọ̀gá lé mi lórí. Ẹ wo àwọn graduate wa mọ́ ṣe ń wa ọ̀kadà káàkiri. Bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, bí wọ́n ṣe pa gbogbo àwọn alágbára wọn ìtàn pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. Now, ẹ jẹ́ ká wá wò wò. Ṣé kò yẹ kí Bọ́lá Ahmed Tinubu kó ronú wò sí ẹ̀tẹ̀yìnwá ìbáṣepọ̀ gbogbo àwọn ènìyàn wa, àwọn alágbára, àwọn èèyàn jàǹkànjàǹkàn ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń bá àwọn ará bí ṣe pé wọ́n padà ń dà wọ́n ni? Ṣé kò yẹ kó ronú wò? Ó dá, ẹ jẹ́ ká tiẹ̀ wá ti bìkan wò. Lóòótọ́ a mọ̀ wípé ó ṣèjọba fọ́dún 7 nílùú Èkó, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó ṣèjọba fọ́dún 7 nílùú Èkó, ǹjẹ́rú àwọn nǹkan tí Jákàndé achieve lásìkò tiẹ̀ òun ni Bọ́lá Tinubu achieve? Kò rí bẹ́ẹ̀. Òun kọ́ ló achieve. Bí ohun tó padà wá ṣẹlẹ̀ sílùú Èkó ni wípé achievement tí Bọ́lá Tinubu ní Èkó yẹn kò ju àwọn area boys tó rèsì lọ. Gbogbo àwọn ọmọ oníbi níran tó yẹ kọ́wọn náà wà ní white collar, kan wà ní white collar office, kan máa ṣe iṣẹ́ pẹ̀lú táì lọ́rùn, kan jẹ́ ọmọ èèyàn gidi tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Èkó yẹn tó yẹ kán tún Èkó yẹn ṣe. Pátápátá ló sọ di amugbó, gbogbo wọn ló sọ di tọ́ọ̀gì, gbogbo wọn ló sọ di unit. Ìlú Èkó bó ṣe dà lọ́jọ́ tèmi. Ẹ wo bí gbogbo street ìlú Èkó, ẹ wo bó ṣe dà lọ́jọ́ tèmi. Ẹ wo nǹkan tí wọ́n sọ ìlú Èkó dà. Ẹni tó bá rí, tó bá mọ òróyìnyín dáadáa, tó mọ jàǹkárà dáadáa, ẹ padà kí ẹ lọ wo bí jàǹkárà ṣe dà. Bí ọ̀ká bá ṣíwájú, tí paramọ́lẹ̀ bá tẹ̀lé, tó jòlá ń wọ́ ruru bọ̀ lẹ́yìn, tá a rí bí àwọn bí Ìsèbé, Olúfà, tí gbogbo wọn parapọ̀, ọdẹ wo ló máa dúró dọmọ ejò nígbó? Kò sí. Ìdí nìyí tá a ṣe nídìí ẹ̀yin bàbá wa láti tì wá lẹ́yìn. Ẹ jọ̀ọ́, ẹ tì wá lẹ́yìn, nítorí wípé èyí tó délẹ̀ yìí a máa gba ilẹ̀ Odùduwà, a ti gbà á already, ó dẹ̀ ti wá sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè. No going back, no going back. Ìyẹn wá lọ bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ ká wá wo nǹkan kan nípa bí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà bó ṣe rí lọ́jọ́ tèmi. Ẹ wo divide and rule tí wọ́n wá tún fẹ́ máa lò fún wa. Ẹ wo ohun tí ó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn, má fojú lásán wò. Iṣẹ́ ọwọ́ àwọn politicians ni. Torí wípé kò ń ṣe èní ni mission school ti wà ní Kwara. Kò dẹ̀ ń ṣe àná ni Muslim school ti wà ní Kwara. Wọ́n dẹ̀ ń bá wọn ra wọn gbé nígbé ìrọ̀rùn. Wọ́n jọ ń gbé nígbé ìrọ̀wọ́rọsẹ̀. Kò sí ìjà, kò sí ìta. Láti 1974 tí ìjọba ti bẹ̀rẹ̀ sí bá wọn dá sí ọ̀rọ̀ iléèwé nílẹ̀ Kwara, mi rò wípé wọ́n ja ìjà ìjábùrì. Kẹ́ ẹ lè mọ̀ pé ibì kan ni wọ́n fẹ́ bá wọlé. Ṣé ẹ ti wá rọ́gbọ́n tí wọ́n ń lò báyìí? Láti 1974 ni ọ̀rọ̀ pé ìjọba ń dá sí àwọn mission school, tí ìjọba ń contribute, tó dẹ̀ ń sanwó fáwọn teachers tí wọ́n ń teach láwọn school yẹn. Ọ̀rọ̀ ìjáàbò ò fa wàhálà rí o. Gbogbo àwọn èèyàn tó ti jáde ní àwọn school, àwọn mission school wọ̀nyí, tó jẹ́ ọmọ mùsùlùmí, tó ti ṣoríire, wọ́n wà ń bẹ̀ o. Ó ṣe wá jẹ́ sìn lẹ wá sọ pé dandan àwọn gbogbo àwọn ọmọ mùsùlùmí tó ń lọ bẹ̀ gbọ́dọ̀ máa lò jáàbù. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé mission school ni. Ẹ mọ̀ pé àwọn Christian ni wọ́n ní school yìí.
ṣe rí bí ìgbà tó jẹ́ wípé wọ́n ń tì wá láti wípé ká wájà. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. àwa tá a dẹ̀ wá jẹ́ Kristẹni náà ó yẹ ká wá fọgbọ́n inú wò wípé wàhálà ni wọ́n fẹ́ dá sílẹ̀, kò yẹ ká bá wọn fà á kó di wàhálà débi tó dé yìí, nítorí wípé àwọn ará bí yìí wọ́n máa ń mọ ọ̀nà tí wọ́n gbà ń play politics sí wọn. àwọn understand the politics jù wá lọ, torí pé politics ìdọ̀tí làwọn practice. wọn practice politics wọn lọ́nà tó mọ́. ṣùgbọ́n wọ́n ti ní àgùntàn tó bá bá járìn á jẹ̀gbẹ́. irú ẹ̀ làwọn Tinubu, gbogbo irú ìwà burúkú yìí náà jọ ń practice. nítorí wípé ọ̀rọ̀ àwọn Boko Haram tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ò ṣẹ̀ṣẹ̀ dìde. torí pé àwọn pípù yìí náà ni wọ́n nurture ti gbogbo àwọn tán di Boko Haram yìí. jọ̀gọ̀dì tán lọ fọwọ́ fà òun ló di ń tápá àwọn òkà mọ́ yìí. àwọn afẹ́ ká bá wọn pín nínú ẹ̀, irọ́ láíláyà ò ní bá wọn pín nínú ẹ̀. ìwọ̀nba tí wọ́n ṣe yẹn náà nìkan tí kọ́ ya ṣe mọ́. nítorí pé àwọn náà lọ kó àwọn ẹranko oríṣiríṣi náà kó wọn wọlé náà ní ká wọ́n bá wọn dá ogun sílẹ̀ táwọn ò bá rí ìjọba Jonathan gbà. now Jonathan ò dẹ̀ fẹ́ káwọn èèyàn kan tàjẹ̀ sílẹ̀ nítorí tòun, ó gbéjọba lẹ̀ fún wọn wọ́rọ́wọ́ àbí kò gbé lẹ̀. àwọn tẹ́ ẹ wá lọ kó wá tẹni kan wá bá yín jagun tẹ́ ẹ ò bá rí ìjọba gbà, kí ló dé tẹ́ ẹ̀sẹ̀ tù wọn kẹjẹ́ kan máa padà lọ. ẹ wá dà wọn sílẹ̀ nínú gbóǹbẹ, àwọn ẹ wá di ẹ̀hàn náà, wọ́n wá ya wọ̀lú, wọ́n ń jíyàn gbé, wọ́n ń rèpò àwọn ìyá wa, wọ́n ń pa àwọn bàbá wa, wọ́n ń ba àwọn èrè oko wa jẹ́. ṣé ó yẹ kẹ́ ti mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ màálù ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. wọ́n fẹ́ destroy gbogbo àwọn nǹkan ọ̀gbìn wa, lé àwọn bàbá wa kúrò lóko, lé àwọn ẹ̀gbọ́n wa dànù kúrò lóko, lé gbogbo àwọn ìyá wa dànù kúrò lóko, nígbà tí wọn ò bá rí nǹkan ọ̀gbìn kankan tí wọ́n máa harvest láti kó wá sílé wá tà mọ́. tẹ́bi bá ń pa wọ́n, á depend lórí àwọn oúnjẹ táwọn ń gbé wá láti ọ̀dọ̀ wọn látòkè ọya. then tán bá wá refuse báwọn ò ní fún wa lóúnjẹ, ó di dandan ká succumb sí nǹkan tí wọ́n bá fẹ́ ká ṣe. ṣé ẹ rò bẹ́ẹ̀ ni? ẹ̀yin ọba wa ẹ jẹ́ ká jígìrì. gbogbo owó tí wọ́n ń sọ wípé wọ́n ń fáwọn ọba lówó, wọ́n ń ṣe kinní kan, ara ń ta àwọn èèyàn ní. tá a bá dẹ̀ rí ẹnikẹ́ni tó dàbí pé bóyá wọ́n ti fún lówó lóòótọ́, àjẹmọ́nu yín ni ẹ gbà á. ṣùgbọ́n ẹgbẹ̀ lẹ́yìn wa làwa ń sọ fún yín. ṣùgbọ́n ọba tó bá gbowó tó bá sọ wípé òun máa ta ọmọ Yorùbá sí oko ẹrú pẹ̀lú owó yẹn, ilẹ̀ Yorùbá ń tó ń bi ní àbíyín o. ṣùgbọ́n àwa ò fẹ́ bú yín torí pé a mọ̀ pé a ò tó láti sọ̀rọ̀ sí yín, la ṣe ń bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ àforí adé bẹ̀ yín, ẹ jèbùrẹ́, ẹ bọ̀ wálé, ẹ wá pọ̀n wá, ẹ pọ̀n wá, ẹ pọ̀n wá. ọmọ yín la jẹ́, ọjọ́ ọ̀la yín la jẹ́. ẹ jọ̀ọ́, ìjà tá ń jà yìí à ń jà torí àwọn ọmọ tiyín náà tẹ́yìn náà náwó lé lórí, tẹ́ làkàkà tẹ́ ṣe wàhálà lé lórí, kẹ́yìn náà lè jèrè àwọn ọmọ wọ̀nyí, òun la ṣe ń jà. káwa náà lè jèrè àwọn ọmọ tiwa, òun la ṣe ń jà. torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, káwọn ọmọ wa náà má padà ṣẹrú bí àwa ṣe fọ́n káàkiri àgbáyé tá à ń ṣẹrú kiri. ṣé tí ìlú wa bá da, kí ló fẹ́ máa wá kiri ìlú onílùú? ẹ jọ̀ọ́, abẹ̀yín ni, abẹ̀yín ni. ilẹ̀ Oòduà gbé gbogbo wa, Oòduà nation òun ló lè ṣe o. torí ariwo restructuring táwọn kan ń pa, restructuring ò lè tán ìṣẹ́ gbogbo ohun tí àwọn pípù yìí kó wọ̀lú tán. torí tá bá restructure a sì wà pẹ̀lú wọn. òfin ò dẹ̀ sọ wípé kẹ́nìkan kó má gbé ilẹ̀ ẹnìkejì. ṣùgbọ́n tó bá jẹ́ pé à ń ṣe ìjọba àwarawa, òfin tiwa tá bá ṣe nílùú wa, ẹni tó bá fẹ́ wá bá wa gbé gẹ́gẹ́ bí neighbor wa, ó gbọ́dọ̀ tẹ̀lé ní tí a bá sọ. ó dá ẹ sọ fún mi, ta ló lè gbéra láti west nsìn àbí east nsìn kó lọ sí north kó lóun lọ sin ẹlẹ́dẹ̀ ń bẹ̀? wọ́n máa pa gbogbo àwọn nǹkan tóun kò bá ṣọ́ra wọn á pàdánù. ọtí lásán wọn ò gbà kéèyàn tà ní Kánò, ọtí wọn ò gbà kéèyàn tà ní Kánò, ṣùgbọ́n àwọn lè gba táàsì ọtí kó máa ná. ṣé ti rí pé ìkà ni wọ́n ò gbà kéèyàn ta ọtí ní Kánò o. ní gbogbo ilẹ̀ náà tí wọn ò gbà kéèyàn ta ọtí ń bẹ̀ o. ṣùgbọ́n àwa tá à ń ta ọtí, tí ibi tó ti ń pọn ọtí wà lọ́dọ̀ wa, táàsì tí wọ́n ń gbà lórí àwọn ọtí táwọn èèyàn ń mu, àwọn lè kó lọ sí Àbújá kí wọ́n pín, kí wọ́n dẹ̀ kó ránṣẹ́ sí ìlú wọn, kó máa fi ṣe ìlú wọn, kó máa pín fáwọn sẹ́ríkì wọn nílùú wọn.
adẹ̀ níwọ̀n ìrẹ́wà jẹ wọ́n gbá bàbá ẹ̀ lójú wọ́n tàyà ẹ̀ láyà oníjà ò tí ì dé ìjà ti dé ó fi pamọ́ ni inú ogun la wà ẹ dìde ẹ̀yin ọba wa inú ogun la wà ẹ dìde gbogbo ẹ̀yin ìjòyè wa inú ogun la wà ẹ dìde gbogbo ẹ̀yin politicians wa tẹ́ ẹ bá kọ̀ tẹ́ bá nítorí pé ẹ bá wọn jẹ ẹ bá wọn mu ẹ ò ní ṣe tiwa ẹ rántí wípé tí ó bá tásìkò tá à ń sọ yìí ilé ògbà ọ̀nà ògbà ló ń ṣe wé ayíràgbá ẹ ò ní rílé padà sí ìta òdẹ̀ ní ṣe dúró sí fún yín torí pé wọ́n ti mọ̀ pé ẹ dalẹ̀ àwọn èèyàn yín ni wọ́n dẹ̀ máa padà pa yín mi tẹ́ ń lọ ni torí wọ́n ti mọ̀ pé ẹ ṣe trust ìwọ tó bá dalẹ̀ ọmọ ìyá ẹ dalẹ̀ ọmọ bàbá ẹ kí ló ṣe fẹ́ kára àtà trust yẹ kò lè trust yẹ so ẹ̀yin politicians wa ọgbọ́n inú òun ló níyè máa ń lò ẹ ronú wò dáadáa ẹ ronú wò dáadáa lóòótọ́ ó yẹ kẹ́ lo diplomacy ṣùgbọ́n diplomacy tẹ́ bá máa lò ẹ fi ẹ̀yìn ẹsẹ̀ ẹ̀yìn ẹ fi délẹ̀ lẹ́yìn ẹ fi ẹsẹ̀ ẹ̀yìn ẹ fi délé ẹ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n rí yín wípé ẹ ń ṣe tiwa kẹ́ẹ̀dẹ̀ má tàn wá jẹ torí ẹni tó bá tàn wá jẹ tó bá tà wá sóko ẹrú ilẹ̀ Oòduà á bí Ògún Àwò á bí Ṣọ̀pọ̀nná á bí Ṣàngó á bí lákàáyé Ògún á bí torí náà ẹ dìde ẹ jígìrì ẹ jà fún wa Biafra nation must come Odùduwà nation must come other nations they will rise up. We must wake up now. These Fulani people are not worthy to live with. They are animals. They are so callous. So callous. They are not good at all. Their mind is so bad to other people. They don't want ọmọ yín sí èèyàn gidi o. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ Mùsùlùmí wa. Àtẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni wa. Gbogbo yín àtẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn àbáláyé wa. Ẹ jẹ́ ká sọra wa dọ̀kan. Yorùbá kì í discriminate o. Nínú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa, àríbi tí ẹni tó àbọ̀rìṣà ti jáde nínú wọn. Àríbi tí Kristẹni ti jáde nínú wọn. Àríbi tí Mùsùlùmí ti jáde nínú wọn. Lọ́jọ́ Iléyá gbogbo wa ń bára wa ṣe pọ̀. Lásìkò Christmas gbogbo wa ń bára wa ṣe pọ̀. Ní ìgbà tó bá dẹ̀ dùn pé wọ́n ń ṣe àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ àbáláyé, à ń bá ara wa ṣe pọ̀. Èmi tí mo sọ̀rọ̀ yìí, mò ń gbé ẹ̀yọ̀ gangan lójú méjèèjì. Ẹ̀yọ̀ oníkò ni mò ń gbé. Nígbà tí mo ṣì wà ní Ṣàngó Òde tí mi ò ìdọ́ya gbá, Ìkó ni mò ń gbé. So kí ni nǹkan tá a wá ń sọ? A ò lè sọ́ra wa dọ́mọ Haúsá náà. Ọmọ ìyá ni gbogbo wa. Ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sì kí wọ́n fi dá wàhálà sí wa láàrin. Irọ́ ni àwa mọ̀ bá ṣe ń ṣètò ara wa. Yorùbá ló láṣà. Yorùbá ló lètò. Àwa la mọ̀ bí a ti ń ṣe àkóso ara wa. Yorùbá òun ọgbọ́n ọnú wà fún wa, ìlàkàyè wà fún wa. Àwa ti ń ṣèjọba ara wa. Ìwòrìwò làkàrà tí wọ́n ti wà ló ti wà tí mọ́mọ́ yìí ti wá ti ń ṣoge. Ẹ jẹ́ ká dìde. Kí ló já wa láyà? Ẹ̀yin ọba wa. Wọ́n lè láyà kan wá gbé yín láàfin yín tí àwa ọmọ yín wà nínú ìgboro kò sí onítọ̀hún. Torí náà ẹ̀yin gọ́vnà wọ̀nyí, mo wá ń bẹ̀ yín, ẹ má connive pẹ̀lú àwọn military tó ń sọ wípé àwọn máa gbé chief Adéyẹmọ Sunday Igboho tẹ́ ẹ bá dán wò tẹ́ ẹ bá dán wò ẹ wò ẹ ò ní wò tán ẹ ò ní wò tán torí mo mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n kó sí Àbújá àwọn ẹranko wọn tí wọ́n kó jọ wọ̀nyẹn wọn ò lè wọ ìlú kan wá ní ìsàlẹ̀ lọ́dọ̀ wa ń bí ìdá Ọ̀yọ́ ni Ọ̀ṣun ni Ògùn ni Lagos State ni Ondo ni Èkìtì ni anywhere tí àwọn ọmọ Yorùbá wà wọn ò lè dédé wọ bẹ̀ wá láì sọ fún ìtẹ̀jẹ́ governors tí wọ́n bá dẹ̀ fi lè fọwọ́ kan ẹnì kankan gbogbo wọn pátápátá fi wọ́n kọ yín lọ́rùn bàbá wa Bánjí Akíntóyè àfi wọ́n kọ yín lọ́rùn Chief Sunday Adéyẹmọ Ìgbòho àfi wọ́n kọ yín lọ́rùn Koiki Media àfi wọ́n kọ yín lọ́rùn gbogbo àwọn tí wọ́n dìde tó ń jàjàǹgbara lórílẹ̀ Yorùbá àti bàbá Èkìtì gbogbo wọn àfi wọ́n kọ yín lọ́rùn tẹ́yìn gọ́vnà wọ̀nyí bá gba àbọ̀dè ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ ihun tí ẹ ò rí rí nílẹ̀ Yorùbá yẹn á ṣẹlẹ̀ sí yín tìran dẹ̀ la máa bá yín jà gbogbo ibi tí àwọn ọmọ yín bá wà gbogbo wọn ni ọwọ́ ìjà yìí máa kàn
gbogbo ibi tí àwọn ìyàwó yín bá wà gbogbo wọn ni ọwọ́ ìjà yìí máa kàn torí náà ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó àtẹ̀yin tẹ́ jẹ́ àwọn ọmọ ẹ fa àwọn bàbá yín létí ẹ̀yin ìyàwó ẹ pé àwọn ọkọ yín ẹ fà wọ́n létí èyí tá à ń ṣe yìí kò ń ṣe ṣeré o kò ń ṣe ṣeré rárá kò ń ṣe ṣeré ẹ̀yin ọba wa ẹ̀yin ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ a bẹ̀ yín torí Ọlọ́run ẹ dìde gẹ́gẹ́ bí bàbá rere fún wa ẹ wá wò wípé lọ́jọ́ iwájú ẹ̀yin la ó padà máa yìn wípé ẹ ṣe dáadáa ẹ tó bàbá ṣe ẹ ó sì máa rí gbogbo àpọ́nlé tí àtọmọdé tọmọdé tàgbà ẹlẹ́gbẹ́ lọ́wọ́lọ́wọ́ tá ó máa bù fún yín nítorí wípé a ti rí wípé ẹ dúró tì wá nígbà ìṣòro kí ilẹ̀ bàbá wa kó má bàa dilẹ̀ onílẹ̀ kí gbogbo àwa ọmọ Yorùbá ọmọ Oòduà ká má bàa di ẹrú òun la ṣe ń bẹ̀bẹ̀ yìí kó tó pẹ́ ẹ ṣàtúnṣe gbogbo tí Tinubu ń gbé káàkiri wọn yẹn irọ́ ló ń pa fún yín o àwọn aráabí yìí ò ní gbé ìjọba fún bọ́n tiẹ̀ máa gbé ìjọba fún àwa ò fẹ́ mọ́ nítorí pé a ti mọ̀ pé tó bá padà wá ń ṣèjọba òun wọn ò ní fún ní free hand láti ṣe àwa ò fẹ́ mọ́ ìwọ̀nba tí Tinubu kò jẹ́ ó ti tó gẹ́ bàbá Tinubu kí ló dé torí Ọlọ́run kí ló dé torí Ọlọ́run ṣé o fẹ́ d'Elédùmarè ni ṣé o fẹ́ d'Elédùmarè ni kí ló ń gbé tó ń gbìn bàbá yìí kí ló dé ṣé gbogbo ìtò kójẹ yìí ò tó ni o mú ọmọ ẹ o fi jẹ̀yà lọ́jà kò sẹ́ni tó bẹ́ẹ̀ fà ọmọ ẹ kan tó wà tó jẹ́ pé ìyẹn náà òun ló wà in charge of advertisement kò sẹ́ni tó bẹ́ẹ̀ fà gbogbo àwọn ibi tó dùn ó ti fa àwọn ọmọ ẹ hábẹ̀ kò sẹ́ni tó bẹ́ẹ̀ fà àwọn ọmọ ẹ tó wà tí ò sí ilé tó wà lókè òkun wọ́n wà ń bẹ̀ kò sẹ́ni tó bẹ́ẹ̀ fà gbogbo ohun tó kó jẹ nílẹ̀ Yorùbá ṣé kò ì tó ni ẹ ju Èkó lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kí Èkó improve ẹ wo ń tẹ́ sọ gbogbo ẹ tó nígbà táwa yìí wà ń kékeré gbogbo òróyìn yìí yẹn làwa ti ń ṣeré gbogbo school St. Patrick òróyìn yìí yẹn àwa máa ń lọ bẹ̀ lọ bá àwọn ọmọ school ẹgbẹ́ wa ṣeré gbogbo àwọn èèyàn wa gbogbo àwọn tó jẹ́ ìgbónà tí wọ́n ń ta ìṣó tí wọ́n ń ta àwọn nǹkan tí wọ́n ń ta ẹrù ọmọ tó wà ní gbogbo òróyìn yẹn gbogbo wọn làwa ní àwọn ọ̀rẹ́ níbẹ̀ la máa ń lọ bá ṣeré ẹ wo ń tẹ́ sọ́bẹ̀dà lọ́jọ́ tòní ẹ wo gbogbo jàǹkàrà bó ṣe di jàǹkàrà wá di ó dàbí inú slum inú kọ́tà ibi tó jẹ́ pé ẹ̀dá èèyàn ò gbọ́dọ̀ gbé gbogbo àwọn omi kọ́tà omi ìdọ̀tí gbogbo àgbàrá oríṣiríṣi wá kún inú ọjà jàǹkàrà gbogbo àwọn gbogbo princess yẹn gbogbo ẹ ti bà bẹ̀ jẹ́ ẹ lọ wo ọ̀nà là bó ṣe dà kí ló dé torí Ọlọ́run Tinubu kí ló dé kí ni gbogbo ọmọ Èkó rà lọ́wọ́ ẹ̀ torí Ọlọ́run kí ló dé tó bà Èkó jẹ́ tó báyìí Ọlọ́run máa bà ayé ìwọ àtàwọn ọmọ ẹ jẹ́ o Ọlọ́run máa bà ayé ìwọ àtọmọ ẹ jẹ́ gbogbo àwọn ọmọ ẹ àtìyàwó ẹ ìyàwó tó gbé sílé tó jẹ́ ọ̀dájú ènìyàn yẹn Ọlọ́run máa bà ayé gbogbo yín jẹ́ ẹ̀yin ọba wa ẹ jọ̀ọ́ o ẹ má tẹ̀lé o ẹ má tẹ̀lé o ẹ má tẹ̀lé o ẹ má tẹ̀lé Tinubu o òun ló sọ gbogbo àwọn ọmọ Èkó òun ló sọ gbogbo wọn di union ló sọ wọn di area boys òun ló sọ wọn gbogbo wọn dọlọ́mọláńké kalẹ̀ o òun ló sọ wọn dọlọ́kadà o nípa nǹkan tó jẹ́ ráìtì àwọn ọmọ Èkó tó yẹ kó fún wọn tí ò fún wọn tó lọ ń pe àwọn àjòjì láti wá jẹ gàba lé wọn lórí ẹ wo ọba Èkó tí Tinubu fi síbẹ̀ ẹ wo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó kó rẹ́ ọba yẹn lára ẹ̀yẹn náà ń gbà tó tiẹ̀ jẹ́ wípé wọ́n ní tí táyé bá ṣe ń bàjẹ́ lọ́wọ́ àgbà lójú àgbà ó dé àtà ìmọ̀ wàhù wọn ni ìyẹn gan ò mọ̀ wàhù kò mọ̀ wàhù nígbà táwa yìí kéré àwa máa ń lọ jó kọ̀rọ̀gùn nínú ìgà yẹn tó máa lu kọ̀rọ̀gùn tá a máa lọ sínú ìgà tá a máa jó tí kábíyèsí ọba Oyèkán Adéyẹmí kábíyèsí ọba Oyèkán kábíyèsí bàbá ọ̀run rí ẹ níbi tẹ́ bá wà lọ́hùn ọba Oyèkán wọ́n máa jáde báyìí ọba máa bẹ̀rẹ̀ sí máa fún àwọn ọmọ kéékèèké lówó àwọn máa jó kọ̀rọ̀gùn nínú ìgà yẹn àwọn gbọ́ba níyì wọ́n wà níwáyé níbi ìta níbi ìgà ọba níta tó ń gbá fàájì tẹ́ máa gbọ́ oríṣiríṣi rẹ́kọ́ọ̀dù Yusuf Ọlátúnjí ni Sàká Ọláìgbadé ni ẹ ó máa gbọ́ gbogbo ẹ̀ Johnny Lawa Barrister oríṣiríṣi rẹ́kọ́ọ̀dù àwọn òjíǹdò gbogbo wọn la máa gbọ́
Ẹ̀sàkà wọ́n máa play a máa gbọ́ àwọn records wọ̀nyẹn àwọn ibi tí àwa ti ń rí ọgbọ́n mú jáde nìyẹn mélòó nínú àwọn ọmọ Èkó ń sìn ni wọ́n mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ojú ọlọ́bùn yẹn ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ bà gbogbo bẹ̀ jẹ́ tán ẹ̀dẹ̀ bà Èkó jẹ́ àwọn bàbá tiwa ní Èkó Tinker Island ni wọ́n ti ń ṣiṣẹ́ ní ìgbà táwa bá lọ sí school tí kálukú máa dé lọ́wọ́ ìrọ̀lẹ́ tí tó máa tẹ́ orí basement ń tà báyìí ní kálukú máa tẹ́ fàájì sí àwọn bàbá wa tó máa ta draft àwọn ìyá wa tó máa ta ludo àwọn ìgbọ́n wa tó máa ta káàdì gbogbo wọn kálukú àdé máa gbọ́ rẹ́kọ̀dù ẹ máa gbọ́ rẹ́kọ̀dù Yusuf Ọlátúnjí ń bì kan Haruna Ṣọlá ń bì kan Àyìnlá Ọmọwúrà ń bì kan Barrister ń bì kan gbogbo àdúgbò a máa dùn yùngbà kálukú rẹ̀ máa gbáyìn àmọ́ máa ṣeré tó bá dọ̀wọ́ àṣálẹ́ àwa ọmọ skul àpèrà wa ládùúgbò à ń lọ síṣẹ́ ìlà lọ wo fíìmù nìyẹn a lè lọ wo fíìmù níṣẹ́ ìlà kó jẹ́ pé ọwọ́ alẹ́ pápátá after 1 to 2 la máa bọ̀ lóru gbogbo Tinubu yẹn la máa ń fẹsẹ̀ rìn iná máa tàn ní yan tó máa wo Ìdúmọ̀tà láti Tinubu lọ́ọ̀kan tó bá dẹ̀ jẹ́ Balógun lágbà náà ní lágbà Bristol náà ní láti ẹ máa wo junction Balógun láti Bristol lọ́ọ̀kan láti ibẹ̀ tẹ́ bá ti dé junction Balógun báyìí lẹ máa rí Ìgàgòsọ́kọ́ ẹ máa wo Ìdúmọ̀tà lọ́ọ̀kan báyìí ni kí ló dé ẹ̀dẹ̀ wá mú Èkó ẹ̀dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ the same thing náà a lè gbéra báyìí ká lọ sí Láfíàjì máa lọ wo fíìmù ní Kings ní Láfíàjì mo lè máa bọ̀ lóru lẹ́mì nìkan ṣo máa gba sangras yẹn kọjá tí iṣẹ́ máa lọ nìyẹn tí máa fi dé Ìdúmọ̀tà a lè má wọ mọ́tò ń gbà mí torí bọ́ọ̀sì lè má sí. àwọn transport tó tiẹ̀ ń kó wa ní Lagos State ń gbà yẹn ní gbogbo Lagos State yẹn Sapasi wà ń bẹ̀ TOS Benz wà ń bẹ̀ tó tiẹ̀ jẹ́ wípé ìyẹn mọ́tò kan èyí tó máa ń gbaná lẹ́yìn tó jẹ́ pé ẹ̀yìn nìyẹn máa ń gbaná ń gbà mí báyìí tá a máa ń pè ní òkú Èkó tá a bá wọnú mọ́tò báyìí kò sí ọmọ skul tó ń sanwó mọ́tò tọmọ kékeré bá dẹ̀ wà nínú mọ́tò tó bá rí àgbàlagbà tó dúró tó bá ti dìde fàgbàlagbà yẹn tágbàlagbà yẹn bá jókòó á gbé ẹ jókòó sórí ẹsẹ̀ ni wo ọmọ skul ò ní sanwó gbogbo gbà yẹn ọmọ skul ò kì í sanwó ọmọléèwé ò kì í sanwó bọ́ọ̀sì the same system tó ń lò ní England ní à ń lò ní Nàìjíríà ń gbà ọmọléèwé ò kì í sanwó bọ́ọ̀sì ẹ̀yin lẹ dé lẹ bà gbogbo ẹ̀ jẹ́ tó di kán máa gbowó lọ́wọ́ ọlákadà kán máa gbowó lọ́wọ́ alábàárù kán bẹ̀rẹ̀ sí máa já tíkẹ́ẹ̀tì fáwọn tán àwọn tán ń ta wóróbo tán gbé gbálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì ẹ máa já tíkẹ́ẹ̀tì fún wọn ìmíì ìyàwó oníyàwó tó bá gbé gbálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì èyí tó bá dúró pé òun lòun wọ̀n sọ fún wọn á ní tóun ò bá sùn kò gbọdọ̀ dúró ńbẹ̀ á bá sùn ní tipátipá á tún máa gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́ni tó jẹ́ pé ó lè jẹ́ wípé bóyá ọkọ ti kú ọ̀dọ́mọ sí ń gbá òun nìkan ṣe ló ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ kí ló dé sẹ́yìn politicians ìta ìbẹ̀rù Ọlọ́run Tinubu kí lè kó ṣe fún ẹ̀ kí lè kó ṣe ẹ máa gbà wá lọ́wọ́ Tinubu kí ló dé torí Ọlọ́run jàgàbánu jàgàwèrè kí lè kó ṣe fún ẹ Tinubu ó dẹ̀ dé ó dẹ̀ rún gbogbo Èkó Èkó tó jẹ́ wípé kò sí àjòjì tó dé tó wọ ìlú Èkó tó bá ti dé orí Kata Bridge yẹn báyìí tó bá wo Èkó lọ́ọ̀kan ó máa ṣàdúrà ni pé Ọlọ́run jẹ́ kí n rí tèmi mú lọ nílùú yìí ìlú ọlọ́lá ìlú ìdùnnú ìlú aláyọ̀ rè Èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ tí wọ́n ń pariwo rè Èkó gbè mí o Èkó gbè mí o Èkó gbè mí o jẹ́ kémi náà rí ọ̀rọ̀ mú lọ o ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ ti po Èkó pọ̀ ẹ ti po gbogbo olúrú pọ̀ mọ́ ṣàpà ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́ kó wá jẹ́ wípé politician ló ṣẹ̀ṣẹ̀ máa fi ọba sórí ìtẹ́ ní ọba tó jẹ́ wípé Ifá ló ń yàn wọ́n Ifá ló ń yàn wọ́n ẹ ti sọ gbogbo àwọn olóyè Èkó gbogbo àwọn ìdẹ́jọ gbogbo àwọn onífìlà funfun àwọn abàgbọ̀n ẹ ti sọ wọ́n di igbá àkólẹ̀ àwọn olóyè tó jẹ́ pé táwa bá rí wọn báyìí a máa ń ba búrúburú ni tínú wa máa dùn wípé aláwọn olóyè lẹ́kọ̀ọ́ aláwọn àgbààgbà lẹ́kọ̀ọ́ ìgbà tí kò sọ́kọ́ àkọ́kọ́ ẹ̀kejì tó wà láyé àwa ò bá kọ̀sọ́kọ́ àkọ́kọ́ abá kejì àwọn yẹn fẹlá nílùú Èkó wọ́n fẹlá nílùú Èkó kò sí ẹni tó máa gba iwájú Ìgàkòsọ́kọ́ kọjá
kò sí bó ṣe lè láyà tó bí kò máa rákòrò kò máa ba mọ́lẹ̀ ní bí ẹ̀rẹ̀ kò sọ kó wà nínú ṣàgbàyakata ẹ̀ níta níbi tó wà nínú alábàǹkadì tó da damaski bolẹ̀ táwọn pàkátà àyà ẹnì kọ̀ọ̀kan àwọn ẹrú tó dúró tì tó ju ti ọkùnrin 6 lọ tá ń bí ẹ bí àṣà táwọn ìyá wa máa ń dáré fún pé ó ti tàfàjì wàá má di ẹ̀ dúdú mẹran dúdú làwò lélẹ́lẹ́rẹ́ ko lè pa ẹ́ lìtàn tá ń bí ẹ. Ẹ̀dẹ̀ mú ẹ wá mú gbogbo ẹ̀dẹ̀ fọ́ lójú. Tinubu tètè ya jáwọ́ 2023 tó ń lé yẹn ò lè bá láṣẹ Èdùmàrè 2023 yẹn ò lè bá o tó bá ti tètè jáwọ́ kí 2023 tó dé láṣẹ Èdùmàrè ẹ̀mí á pín sí. Bẹ́ẹ̀ ni èyí tí mo wí ìyàṣẹ́ ti gún o torí tí mo bá tú láyé ọ̀run ti bá mi tú ihun tí mo bá dẹ̀ dè láyé ọ̀run ti bá mi dè tí ò bá jáwọ́ kó ronúpìwàdà àsìkò yìí wà fún ẹ láti ronúpìwàdà tó o bá lè bọ̀ wálé kó o tètè wá ṣe ti ọmọ Yorùbá kó ya jáwọ́ nínú ọ̀rọ̀ Fúlàní pátápátá torí àwọn Fúlàní yìí wọ́n máa fi ẹ́ ṣètùtù ní o wọ́n máa fi ẹ́ ṣètùtù ní wọ́n máa fi ẹ́ rúbọ ní torí wọ́n ti mọ̀ wípé àgékù ejò ni ẹ́ àgékù ejò dẹ̀ máa ń ṣòro bí agbọ́n ni ṣùgbọ́n tí ò bá wá ṣọ́ra tó ò bá ṣọ́ṣe àwa sọ fún ẹ wípé àgémọ ẹnìyí a sọ fún ẹ wípé àgémọ ẹnìyí Tinubu dẹ́ẹ̀dẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ àwọn èèyàn ẹ kìlọ̀ fún èyí tó fi orí wa gbára wa lẹ́kọ̀ọ́ tó ẹ̀yin bàbá wa lẹ́kọ̀ọ́ afẹ́kẹ́ dìde o afẹ́kẹ́ dìde o ẹ jáwọ́ nínú tọ́rọ́kọ́bọ̀ tí Tinubu ń fún yín kò lè ṣe nǹkan kan fáwọn ọmọ yín kò síbi tó ó máa sọ àwọn ọmọ yín di tọ́ọ̀gì ó máa sọ wọ́n daṣọ ònúlẹ̀ fún Fúlàní ni ó máa sọ wọ́n dẹrú ìgbàlódé títí ọjọ́ ayérayé ni èyí tó bá dẹ̀ paláparun nu wọn kò sí kankan tẹ́ lè jà fún ṣùgbọ́n ilẹ̀ Yorùbá nation òun ló lè ṣe Biafra nation must come to pass Yorùbá nation must come to pass ó tiẹ̀ ti dé kò dẹ̀ sẹ́ni tó lè yẹ no going back kí ẹ̀yin bàbá wa kẹjọ kẹ tètè gbárùkù tiwa ká lè gba ilẹ̀ Oòduà wa gbogbo ẹ̀yin bàbá wa tó kù ẹ̀yin Bánjí Akíntóyè bàbá wa Bánjí Akíntóyè Professor Bánjí Akíntóyè àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho Ọláyọmí Kóìkí àwọn ọkùnrin takuntakun lójú ìjà lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè mo wọnú ẹ̀jẹ̀ Jésù lọ mo rí ahọ́n mi bọnú ibú ẹ̀jẹ̀ Jésù ẹ̀dákẹ́dá tá bí nínú obìnrin kò ní lágbára lórí yín ẹni tó bá dúró pé òun máa wá ọ̀nà láti ṣe jàǹbá fún yín ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi ń nà bí ẹ̀lúlù bá fàjò nínú gbó orí ara ẹ̀ ló fi ń gbé àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi nínú gbó orí ara ẹ̀ ló fi ń rù gbígbìn bá ṣu àfàyà ẹ̀ kó bíjàpá bá ṣu àfàyà ẹ̀ kó òkò tán bá sọmọ́ pẹ̀ ní kọ́pẹ̀ sọmọ́ wọn padà back to sender orí wọn ni wọ́n máa fi gbéṣẹ́ bí wọn ọwọ́ ayé ò ní ká ìrẹ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà Kóìkí Media ọwọ́ ayé kò ní ká ẹ láṣẹ Èdùmàrè lórúkọ Ọlọ́run lágbára Elédùmarè gbogbo àwọn bàbá wa Professor Bánjí Akíntóyè ẹ ti dúró tì wá ọ̀run á dúró tì ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ̀ kó wa jẹ̀pẹ́ Ọlọ́run á bá wa lọ́ra ẹ̀mí yín ikú ò ní pa yín àrùn ò ní gbé yín dè gbogbo ìtókù tẹ́ máa lò lọ́jọ́ ayé yín láṣẹ Èdùmàrè ẹ ò ní fi ìbànújẹ́ lò lórí ọmọ ẹ ò ní sunkún lórí ìdílé yín ẹ ò ní sunkún lórí aya ẹ ò ní sunkún àtèmi náà bí mo ṣe ń gbà ládùúrà fún yín bí ire ayọ̀ kó jẹ́ ti tèmi náà lórí ọmọ mi ò ní sunkún lórí aya mi ò ní sunkún lórí ìdílé mi ò ní sunkún àlàáfíà ara àtẹ̀mí gúngùn la máa fi lólé ayé wa gbogbo ẹni tó dúró ti Oòduà nation gbogbo ẹ̀yin ìyá wa Dara Talk Show gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wà lẹ́yìn Oòduà nation Almoruf àti gbogbo àwọn bàbá ìjìnlẹ̀ rédíò gbogbo wọn pátápátá gbogbo wa tí à ń pariwo lórí ọ̀rọ̀ Oòduà nation yìí láṣẹ Èdùmàrè
a ó jọ gba ilẹ̀ òmìnira yìí, a ò ní fẹ́ ní kọ́kọ́ ṣàwátì. Nígbà tí ilẹ̀ òmìnira yìí bá dé láṣẹ Òdùmarè, ogbó yín, wàrà àti wúrà pẹ̀lú fàdákà bẹ̀, a ó jọ jẹ ọ̀rọ̀ ẹ̀, àwọn ọmọ wa ó jẹ ọ̀rọ̀ ẹ̀ láṣẹ Èdùmàrè, a ò ní bímọ sọnù sájò. Bẹ́ẹ̀ ló máa rí láṣẹ Èdùmàrè. Ó ti rí bẹ́ẹ̀. Ká tó di wípé a lọ, ẹ jẹ́ kí a gbọ́ national anthem wa. Orílẹ̀ ìbí wa, ká gbéga, ká gbéga, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá wa share ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ dẹ̀ máa bá wa tẹ thumbs up. Share yẹn bí.